ẹ̀rí ọ̀rọ̀ tí prof sọ lẹ́ǹkan nípa àwọn Amẹ́ríkà lórí ọ̀rọ̀ terrorism àti wàhálà tí wọ́n ń ṣe ní ìsìn. Gbogbo àwa tá a jẹ́ ìmáàmù ìlú League of Imam Alfa ẹ jẹ́ á parapọ̀ ká jókòó ká issue statement tó lágbára. Ìjọba ó gbọ́, ìjọba máa gbọ́. Bàbá wa ìmáàmù Kòròdú ẹ pé bàbá ìmáàmù Èkó Alájà Atẹ́rẹ́ ti lọ, àwa náà sọ fún bàbá ìmáàmù Ìbàdàn kán pé gbogbo àwa Ọ̀yọ́ state ẹ pé ti Lagos state gbogbo ẹ̀yin mufti ẹ̀yin náà pera yín ká issue statement tó ní agbára tí ìjọba máa gbọ́. Ó pàtàkì tẹ́ ń wò yẹn àwọn òríran tó prọ́fù ṣe wọn kọ́ ga wa ni wọ́n ṣùgbọ́n wọn wá tíntín tá a rí kò já ró oorun sùn mọ́. Ṣe rí ìyà ń jẹ àwa mùsùlùmí lórí ọ̀rọ̀ káwọn ọmọ wa kẹ́kọ̀ọ́ bó ṣe rí nìyẹn o, àwa tí ò bá hàn sí ni ò hàn sí. Torí ẹ̀ ṣe rí bá a ṣe ń sọ pọ́blẹ́mù báwọn ọmọ wa ṣe fẹ́ kẹ́kọ̀ọ́ tí ẹ̀sìn wọn ò ní bọ́ pẹ̀lú pé à ń ní àwọn ilé ẹ̀kọ́ bíi Manarul Huda àti tó jọ ká má gbàgbé pàwọn kan bẹ tí ipa wọn ò ní ká kí wọ́n lè mú ọmọ wá bẹ̀ nítorí àìnító wọn. Àwọn iléèwé ìjọba yẹn ni wọ́n máa fẹ́ lọ láti lè jẹ́ káwọn ọmọ wọn kẹ́kọ̀ọ́. Ṣe rí àwọn iléèwé ìjọba yẹn ní ibẹ̀ làwọn ará bíi ti dúró de wájú wọ́n dúró de wà ń bẹ̀ gan tó pọ̀. Mo kí gọ́vnà Kwara State His Excellency Gọ́vnà Abdulrazak Abdulrahman fún àṣeyọrí tí wọ́n rí ṣe ní Kwara láti jẹ́ kó ṣe pé àwọn iléèwé kan tí wọ́n ń jẹ́ orúkọ ẹ̀sìn táwọn tí wọ́n ní àwọn iléèwé yẹn tí wọ́n pera wọn ní founding missions pé àwọn làwọn gbọ́dọ̀ máa determine tó ń ṣẹlẹ̀ ń bẹ̀. A kí gọ́vnà fàṣeyọrí tí wọ́n ṣe. Ṣẹ́rú àṣeyọrí yẹn à ń fẹ́ bẹ́ẹ̀ ní South West lọ́dọ̀ wa ń bí lára iṣẹ́ táwa mùsùlùmí ta ní ṣe tó pọ̀ nìyẹn. Alákọ̀ọ́kọ́ nìyẹn. Ẹlẹ́ẹ̀kejì ṣe rí gbogbo àwa tí Ọlọ́run bá lékè ọlá fún ní ìkápá tá a lè dá irú àwọn iléèwé yìí lẹ̀ problem kan la solve o. Problem míì tún wà o. Problem tó wà ní pé àwọn kan wà kéwú làwọn fẹ́ ké wọn fẹ́ kàwé ọgbọ́n tá a dá sí òsì orientation yẹn tó dé level pé ẹ fi wé kún wàhálà là ń ṣe o. Àwọn kan sì tí yìí dà títí dì sìn now wọ́n wá fẹ́ lọ lé kéwú wọ́n fẹ́ lọ àwọn madaris Arabiya àti Islamiyya káàkiri. Ṣé báwọn lé kéwú wa náà lárí bí wọ́n ṣe rí là ń rí táwọn lé kéwú yẹn ń produce síta ládẹ̀ ń rí bí wọ́n ṣe ń ṣe àkóbá fáwùjọ. Àwa táwa wá rò pé a ní agbára láti kọ́ àwọn èèyàn ní kéwú tó nítumọ̀ ilé kéwú wo la dálẹ̀ tí wọ́n fẹ́ lọ. Ṣé rí bá a ṣe ń dálé ìwé tó dálẹ̀ ẹ wo Manarul Huda ní sàtàwọn tí wọ́n jọ àwọn ilé ìwé tó dáa púpọ̀ ni wọ́n yẹ mi náà ti ẹ̀ mọ́ ọmọ mi wá inshallah now but bá a ṣe ń dá àwọn ilé ìwé yẹn lẹ̀ yẹn Manarul Huda mọ̀ ń pè é lákìsí ni ẹ̀dá ilé kéwú lẹ̀ bẹ́ẹ̀ mi lẹ́ẹ̀ní àgbókò ẹ̀ bá a ṣe ń gbókò ilé ẹ gbọ́ tèmi aláàgbókò ẹ̀ bá a ṣe ń gbókò ilé à ń gbọ́ mọ́ríkàsì Agége à ń gbọ́ Mahadul Arabi à ń gbọ́ Islahudeen ní Wo à ń gbọ́ ilé kéwú Alájí Àgbà à ń gbọ́ Ìbádùn à ń gbọ́ bẹ́ẹ̀ àgbọ́ tí ṣùgbọ́n à ń gbọ́ Manarul Huda dáadáa mo ti ń gbọ́ Manarul Huda ní ìsìn ó ti pẹ́ dáadáa ẹ jẹ́ àgbọ̀ yẹn náà ká náwó sí bá a ti ná sílé káwọn èèyàn lè ní choices pé jẹ́ mọ́mọ́ mi lọ lé kéwú ń bí lọ́dọ̀ ẹni báyìí tó dáa lẹ̀ tá a mọ̀ pé táwọn ọmọ bá kéwú ń bẹ̀ kéwú wọn ò nítumọ̀ àwọn àfáà tó bá jáde ń bẹ̀ wọ́n á sì wúlò fẹ́ sìn torí pé ẹ fi tàfíìsì ilẹ̀ ṣe ṣùgbọ́n tí mo ń wí torí Ọlọ́run ẹ̀ ń kó sí mi lẹ́nu ó pọ̀ bàbá yìí. Ṣe rí mi ilé ẹ̀ ni mọ́mọ́ tí mo ń sọ fa ṣe rí tí mo ń sọ in essence ni pé ṣe rí àwọn iléèwé tá à ń dálẹ̀ wọ̀nyẹn wọ́n da ṣùgbọ́n àwọn ọmọ tá à ń produce ń bẹ̀ wọ́n ní fi wọ́n ṣe ìmáàmù ìlú ẹ̀ gbọ́. Yakumullah. Jẹ́rọ àwọn tí àwọn mọ̀ pé ìmáàmù ìlú làwọn máa jẹun èé mọ́ wá rú àwọn àyè yẹn mo rò pé ẹgbọ́n tí mo ń sọ ní ìsìn ilé kéwú làwọn bùkátà sí ni wọ́n mọ̀ wọn lọ ilé kéwú tó bá dẹ̀ wà available náà ni wọ́n mọ̀ lọ tó ti yé ẹ jẹ́ kí choices wà ká lè sọ fún wọn pé ẹ má lọ bí ẹ lọ bí tọ́tẹ́ ẹ bá jáde mi tẹ kéwú bí njọ́ tí lè mọ́ bá kànràn yín tó débẹ̀ ìwọ wúlò mo rò pé ọ̀rọ̀ mi yé yín dáadáa sọ kírú àwọn àyè tó lálùbáríkà dáadáa báyìí ká da ilé kéwú lẹ̀ ìyẹn ni ẹlẹ́ẹ̀kejì. Ẹlẹ́ẹ̀kẹta ṣe rí ọ̀rọ̀ tí prof sọ lẹ́ǹkan nípa àwọn Amẹ́ríkà lórí ọ̀rọ̀ terrorism àti wàhálà tí wọ́n ń ṣe ní ìsìn. Gbogbo àwa tá a jẹ́ ìmáàmù ìlú League of Imam Alfa ẹ jẹ́ á parapọ̀ ká jókòó ká issue statement tó lágbára. Ìjọba ó gbọ́, ìjọba máa gbọ́. Bàbá wa Ìmámù Kòròdú ẹ pé bàbá Ìmámù Èkó Alájà Atẹ́rẹ́ ti lọ, àwa náà sọ fún bàbá Ìmámù Ìbàdàn kán pé gbogbo àwa Ọ̀yọ́ state ẹ pé ti Lagos state gbogbo ẹ̀yin mufti ẹ̀yin náà pera yín ká issue statement tó ní agbára tí ìjọba máa gbọ́. Ó pàtàkì tẹ́ ń wò yẹn àwọn òríran tó prọ́fù ṣe wọn kọ́ ga wa ni wọ́n ṣùgbọ́n wọn wá tíntín tá a rí kò jẹ́ àárò oorun sùn mọ́ bó ti jẹ́ nìyẹn. Ọba àlekẹ́ Ọlọ́run ní dàlú yìí rú o Ọlọ́run sì jẹ́ ọ̀dà mi ì dá ẹni tó ní ilé ẹ̀kọ́ yìí mọ̀ tí mo fi débí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń fi wọ́n hàn mí lọ́ọ̀kan bẹ̀rù ni
mo ṣàdúrà fún yín ọlọ́run fa àlùbáríkà sí ní tá a gbé lẹ̀ lọ́dún yìí ò ní jáṣe mọ́ a ṣogún ọdún a ṣogójì a ṣọgbọ̀n ọdún yunifásitì kọ́lẹ́jì tá a fẹ́ bẹ̀rẹ̀ láìpẹ́ ọlọ́run ó jẹ́ ọ bẹ̀rẹ̀ ọlọ́run ó sì fi àlùbáríkà sí. Assalamu alaikum warahmatullahi wabarakatuh.